Ẹ ké hallelujah. Ẹ ké hallelujah. Ẹ ké hallelujah. Ẹ̀yin olùgbọ́ wa káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáláyé níbi tí ẹ ti ń wò wá. Mo kí wa kú òwúrọ̀ wípé a tún kú ojúmọ́ o, a kú ọjọ́ tuntun. Lórúkọ Jésù Kristi ọjọ́ òní yóò san wá sí rere lórúkọ Jésù. Ẹ jẹ́ kí a gbàdúrà lórúkọ Jésù Ọlọ́run tó dá ayé àtọ̀run, ọba àwọn ọba, ẹ̀mí inú àwọn wòlíì òtítọ́, àṣẹ ọlọ́ba sọ wípé ó ṣe gbogbo ẹ̀ṣẹ̀ Olúwa dáríjì wá. À ń lọ sọ́rọ̀ fún tòní Olúwa wá bá wa sọ̀rọ̀, ìwọ tí ṣe ọ̀rọ̀ gan-an, ọ̀rọ̀ tí ń gbénú ènìyàn. Jésù wá bá wa sọ̀rọ̀. Ọ̀rọ̀ rẹ̀ yé wa jù sọ wá dá lábùkún àti ní ògbógbó ká jẹ́ tiẹ̀ ká sì bọ̀ ìjọba torí tá a gbàdúrà lórúkọ ti Jésù Kristi Olúwa wa. Àmín. Nínú àkórí gbòòrò tá à ń bá lọ láti bí ọjọ́ mélòó kan tó sọ nípa ẹ̀mí mímọ́. Ṣùgbọ́n lẹ́ni yìí àkórí tó wà lábẹ́ àkórí gbòòrò tá a ṣiṣẹ́ lórí sọ wípé nínú ẹ̀mí mímọ́ àti ìmọ̀ ayé èwo ni o fẹ́? Ṣé ẹ̀mí mímọ́ lo fẹ́ ni àbí ìmọ̀ ayé? Èwo lo rò pó dára? Èwo lo rò pó tọ̀nà? Èwo lo rò pó ṣe iyebíye? Ẹ jẹ́ ká sáré wo ìwé ìrètí Jòhánù orí ìkẹrìnlá ẹsẹ̀ ìkẹrìndínlọ́gbọ̀n. Ìwé ìrètí Jòhánù orí ìkẹrìnlá ẹsẹ̀ ìkẹrìndínlọ́gbọ̀n. Ìwé ìrètí Jòhánù orí ìkẹrìnlá ẹsẹ̀ ìkẹrìndínlọ́gbọ̀n. Ó sọ wípé ṣùgbọ́n olùtùnú náà, ẹ̀mí mímọ́ ẹni tí Baba yóò rán lé orúkọ mi, òun ni yóò kọ́ yín ní ohun gbogbo, yóò sì rán yín létí ohun gbogbo tí mo ti sọ fún yín. Praise the Lord. Níbí yìí Jésù Kristi olùgbàlà ló ń sọ̀rọ̀ níbí yìí. Ó ń sọ nípa ẹ̀mí mímọ́ tó mú ràn wá nígbà tó ń bá lọ torí pé òun fi wá sílẹ̀ ká máa dá nìkan gbáyé. Ẹ̀yin àyànfẹ́ mi, ǹjẹ́ o máa dá nìkan gbáyé nísìnyí? Ǹjẹ́ o máa ṣe gbogbo ẹ̀ nínú ọgbọ́n orí rẹ̀? Àbájọ tí ayé fi kún fún oríṣiríṣi ìwà ipá. Àbájọ tí àwọn èèyàn fi ń sáná ní káàkiri torí pé kí ni kò sí ẹ̀mí mímọ́ tí o Jésù Kristi sọ wípé yóò máa bá wọn gbé. Ǹjẹ́ o ti ní? Nírú àkókò bí èyí, ǹjẹ́ kì í ṣe ìmọ̀ lásán ló ń wá kiri? Ògbóyè kíní, ògbóyè kejì, ògbóyè kẹta. Àbájọ tó ò fi ní ìtẹ́lọ́rùn, tó ò fi ní ìfọ̀kànbalẹ̀, tó ò fi rí wípé o ti kún ojú òṣùwọ̀n nítorí pé ẹ̀mí mímọ́ tí í ṣe Ọlọ́run alààyè kò sí nínú rẹ̀. Má ṣì mí gbọ́, ìmọ̀ dára ní tòótọ́. Ó dára kéèyàn ó kàwé, ó dára kéèyàn ní ìmọ̀. Ṣùgbọ́n ìmọ̀ ayé ò lè fi wé ìmọ̀ ẹ̀mí mímọ́. Àbájọ ayé ní ìmọ̀, ṣùgbọ́n à ń rí àwọn onímọ̀ ẹlẹ́ṣẹ̀ nítorí pé kò sí ẹ̀mí mímọ́ nínú wọn. Ǹjẹ́ ìwọ náà kì í ṣe onímọ̀ ẹlẹ́ṣẹ̀ ni ọ́ bí? Àbí onímọ̀ ẹni ẹ̀mí mímọ́? Onínú ẹni ẹ̀mí mímọ́ ó sì tayọ onímọ̀ ẹlẹ́ṣẹ̀ torí pé onímọ̀ ẹlẹ́ṣẹ̀ kò sí ibi tí ó gbede, kò sí ibi tí ó lọ. Nírú àkókò bí èyí, ẹ̀mí mímọ́ ló yẹ kó sátọ̀, kó lè kọ́ ọ ní ohun gbogbo, kó lè mọ ohun gbogbo, kó sì lè ṣàṣeyọrí ní ipòkípò àbí ìwékíwé tó wù kó yàn láàyò. Lórúkọ Jésù mo gbàdúrà, ó yá gba ẹ̀mí mímọ́.